Ẹ káàsán gbogbo ọmọ Yorùbá. Èwo lèwo, èwo lèwo, èwo lèwo ọmọ Yorùbá gbogbo. Wọ́n fẹ́ dorí Yorùbá kodò adẹ̀múgbòràn. Èwo lèwo ọmọ Yorùbá kété. Àwọn tí ò ṣọmọ Yorùbá wọ́n organize meeting fún Yorùbá wa. Èwo lèwo ọmọ Yorùbá. Ọmọ Odùduwà o, èwo lèwo. Èwo lèwo, èwo lèwo. Ẹ wò bí wọ́n ṣe ń wá àwọn ọba wa nílẹ̀. Èwo lèwo. Èwo lèwo ọmọ Odùduwà kété. Ọba Ilé Ifẹ̀, èwo lèwo, èwo lèwo, èwo lèwo. Gbogbo ọba Ìjẹ̀bú kété o, èwo lèwo, èwo lèwo, èwo lèwo. Gbogbo ẹ̀yin ọba Ẹ̀gbá o, èwo lèwo, èwo lèwo, èwo lèwo. Ẹ̀yin ọba Oǹdó Àkúrẹ́ o, èwo lèwo tó fi dé Ìlàjẹ Ìkálẹ̀. Èwo lèwo, èwo lèwo. Gbogbo Arigidi Ọ̀kà Àkókò kété. Èwo lèwo, èwo lèwo. Bàbá mi ọmọ ọba Abíọ́dún Great Chapel, èwo lèwo, èwo lèwo, èwo lèwo. Ẹ̀yin ọmọ Ìgbómìnà, èwo lèwo, èwo lèwo, èwo lèwo. Ẹ̀yin ọmọ Òbòkun Ìjẹ̀ṣà, ọmọ Ògèdèngbé Agbógun gbèrò, èwo lèwo, èwo lèwo, èwo lèwo. Ẹ̀yin Ọ̀yọ́ kété o, èwo lèwo, èwo lèwo, èwo lèwo. Èkìtì kété o, èwo lèwo. Àjèrò, èwo lèwo, èwo lèwo. Èwí Adó, èwo lèwo, èwo lèwo, èwo lèwo. A gbọ́ pé Òrè Ọ̀tún òun wà lára Organization yẹn. Èwo lèwo tó fẹ́ dojú Yorùbá bolẹ̀. Èwo lèwo, èwo lèwo. Not Yoruba Indigen organize meeting for our king. Èwo lèwo, èwo lèwo, èwo lèwo. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ọmọ Yorùbá kété. Èwo lèwo, èwo lèwo. Ẹ má bínú, àwọn Saidi Òṣùpá, àwọn Pàṣọ Màláíkà, àwọn ló jírin iṣẹ́ mi kó tẹ́ ẹ bá rí wọn ẹ bá mi pè wọ́n kán dárí iṣẹ́ mi padà. Ṣé rí gbogbo àwọn tó ń gbérin lẹ́yìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ń lùlù lẹ́yìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọmọ iṣẹ́ mi ni wọ́n. Wọ́n kó wọn tán náà wá pín wọn mọ́ wọn lára, wọ́n pín wọn máa ń ra wọn lọ́wọ́. Èmi Bàrí Èkìtì, Òṣùpá Èkìtì, Pàṣọ Èkìtì, Màláíkà Èkìtì. Bí wọ́n bá sọ pé wọn ò ní gbà wá náà ò ní gbà. Mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè, àrólé Awólọ́wọ̀, bàbá tó ń fojoojúmọ́ ayé ń dream a good thing tó dára fún ìran Yorùbá. Bàbá that want the Yorùbá kó máa fò lókè kí Amẹ́ríkà máa tẹ̀lé wa lẹ́yìn. Mo kókùnrin, mo kóbìnrin, mo kọ́mọdé, mo kágbà, mo kóyún inú, mo kú ìṣẹ́ ìdí lórúkọ bàbá Professor Banji Akíntóyè pé àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo yín gbé, pé bí Ọlọ́run ti ń bẹ àti bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè, a ní kú sínú ogun yìí. Ìgbèkùn yìí máa já ní ọjọ́ kan. Ọlọ́run tó ṣẹ̀dá wa, tó ṣẹ̀dá ìran wa, àwọn bàbá wa sórí ilẹ̀ yìí yóò gbà wá, torí ọba agbanilágbàtán ni, yóò gbà wá lọ́wọ́ àwọn Pharaoh, Luciferi, the fake pastors, the fake imam and the fake oníṣẹ̀ṣe. Mo kí yín. Mo tún kí yín lórúkọ Aníyìkáyé Adégbáyé, Ògólọ́mọ, ààrẹ ọ̀fọ̀ ààrẹ, Akéwèjẹ general, Májàsọ́lá 1,
èmi a máa sọ pé the only young man that God gave him the opportunity to become a billionaire, but he surrendered everything because of the Yoruba race. Pé àjọjẹ òdùn bẹ́ẹ̀ nìkan ò ní. Èmi á tún máa sọ wípé èmi o, I had no 2 house for Olóyè Ṣèyí ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. He turned that house to the Yoruba Nation headquarters. Méjèèjì náà jó, méjèèjì náà bàjẹ́. But síbẹ̀síbẹ̀ kò padà lẹ́yìn Yorùbá pé ìran rere tó ń rí fún ìran Yorùbá ó gbẹ́dọ̀ múṣẹ. Mo kí yín lórúkọ Májàsọ́lá, Chief Sunday Adéníyì Adéyẹmọ, tí gbogbo yín mọ̀ sí Ìgbòho Òòṣà. Májàsọ́lá wà, kò jàsọ́lá, ibi tẹ́lẹ̀dá gbé sí ní dúró sí. Ẹni tọ́lọ́run ọba mi ṣe lógo, táwọn kan láwọn fẹ́ máa tì sínú igbó. Májàsọ́lá tí dúró tí ń bara rẹ̀ lẹ́rù, tí àwọn wèrè ènìyàn kan ti wọnú ìgbẹ́ tí ń tira rẹ̀ sójú ọ̀nà. Mo mà kọ́mọdé, mo kágbà, mo kọ́mọdé, mo kóbìnrin, mo kókùnrin, mo kó ẹ̀yin tájọ jẹ́ ìrọ̀ àtẹ̀yin tájọ dédé ní orúkọ Sunday Adéníyì Adéyẹmọ Májàsọ́lá Òòṣà, ẹni tí ò ní relẹ̀ láéláé. Ẹ kú dédé wò yìí o, mo kí yín lórúkọ àwọn bàbá wa pátá àtàwọn ìyá wa. Ìyá mi Ṣọlá kò gbọdọ̀ kú. Èdùmàrè tí ń ṣílẹ̀kùn ọjọ́ òní yóò mọ ṣílẹ̀kùn rere sínú ayé yín. Ìyá mi Queen Ara, Dr. Sabi, ọmọborí owó, ajá Queen, àwọn bẹ́ẹ̀. Bàbá mi kan wà l'Amẹ́ríkà. Orúkọ bàbá yẹn máa ń sápá mi lórí. Bàbá kírìn mi sí, tí bàbá yóò bá gbóhùn mi lọ́jọ́ mẹ́ta ní bàbá Èkìtì kí ló ṣẹlẹ̀, tí bá ní àdókè màá sẹ́ndì owó dátà ń sìn. Bàbá yà á dẹ̀ tó sẹ́ndì owó dátà pé iṣẹ́ yẹn ò gbẹ́dọ̀ dúró, pé Yorùbá gbẹ́dọ̀ bọ́ kó nínú ìgbèkùn. Mo kí yín, mo kí the Secretary General YSDM, Yoruba Self-Determination Movement, the 5th chairman Ọ̀túnba Ọláwálé. Yóò dára fún yín, ojú òní tì yín. Ní ṣubú darí ayé yín nù àgbàrá yìí fòkòtò, ire ayé yín ò ní fò yín ro. The YSDM has organized themselves. They have a candidate now that truly believe in the self-determination for the Yoruba race. Ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Ọjọ́ ń bọ̀ tí máa ṣe program lórí YSDM. Ṣé màá pàwọ́ iná la pariwo ń gbà yẹn lọ́hùn pé we need revolution in YSDM. That revolution has happened. Everything has been on solid for the Yoruba race. Ọ̀la ní November 7. Bóyá ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti gbàgbé. Yorùbá ni ẹni bá ké Yorùbá dáadáa nínú dictionary àwọn baba ńlá wa. Wọ́n ní iṣu atẹnumọ́ràn yìí jóná. Ọ̀la ní o, November 7. Ọ̀la ní ìpàdé tí those people that did not believe in Yoruba land organize for the Kábíyèsí wa. They organize it for our senators and the rep. Pẹ̀lú àwọn àgbààgbà kan, àwọn àgbà tó dàgbà tí wọn ò dánú, tí wọn ò ní àròjinlẹ̀. Tí wọn ò ní àròjinlẹ̀. Tó jẹ́ pé ń tán jẹ lọ́wọ́ náà mọ̀. Wọ́n gbàgbé ọ̀la, bẹ́ẹ̀ dẹ̀ rí èní lárí. Nobody know tomorrow. Èní gan àti ìrí èní tán. Adániwáyé nìkan ló mọ tó máa ṣẹlẹ̀ ní ìṣẹ́jú tó wà níwájú wa. Àwọn àgbà kan wà bẹ́ẹ̀. Ǹtẹ́ bá ti gbélé wọn lọ́wọ́. Nọ́mọ̀. Àwọn àgbà Yorùbá kan wà. Pọ́ngilá, tẹ́ bá ti ra pọ́ngilá lé wọn lọ́wọ́. They forget about tomorrow. Ǹtẹ́ ń jẹ lọ́wọ́lọ́wọ́ ló kù tán wò. Ọ̀la ní o, November 7. Ẹ̀yin ọmọ Yorùbá, ọ̀la ní o, those people that not believe in the freedom of the Yoruba'S, those people that did not believe in the origin of the Yoruba'S, those people that did not believe in the identity of the Yoruba'S, organize meeting for our Kábíyèsí November 7. Ọ̀la náà fẹ́ ṣe meeting yẹn. Meeting tó pè ní meeting àlàáfíà táwọn gan mọ̀ pé kì í ṣe meeting àlàáfíà. Meeting tó pè ní meeting
ìfọ̀kànbalẹ̀ táwọn gan mọ̀ pé meeting yẹn ò lè mú ìfọ̀kànbalẹ̀ bá ìran Yorùbá. It is tomorrow, ọ̀la ni, on the 7th November 2024. Ìyá mi Táíwò Ẹdújọbí yóò dára fún yín. Àgbàrá yìí fò kòtò eré ayé yìí ò ní fò yín rò. Mo dín olójà sọ pé kí la ti fẹ́ ṣèyí sí gbogbo ọmọ Yorùbá. Mo wá rántí orin bàbá mi Orlando Ọ̀wọ̀ pé èwo lè wo. Those people that do not believe in Yoruba'S, they deny Yoruba in public. Pé àwọn ò ṣe Yorùbá, àwọn ò bá Yorùbá tán. Ìran bàbá títí wọn ń ṣe Yorùbá, ìran ìyá wọn ń ṣe Yorùbá. Now wọ́n wá pé pàdé in the name of the Yoruba'S. Ṣé kò yẹ káwa ọmọ Yorùbá ó kíyèsára ni? Ẹ di ọ̀rọ̀ ọmọ yìí bá ń fún ìyá kókó dá lóhùn. Tájọ ń wá di ọ̀rọ̀ dáadáa. Ẹ mọ̀ pé kì í ṣe àwesọ ọ̀rọ̀. The Akiolu really one Akiolu. Ẹ má bá mi share, ẹ má bá mi love ẹ. Ẹ dẹ̀ máa pàdé Bàbá Èkìtì lórí YouTube channel Bàbá Èkìtì TV. Ẹ máa pàdé mi ńbẹ̀. Ọ̀rọ̀ táwa bá sọ tí ò bá ní ẹlẹ́rìí, Èdùmàrè ọba òní òníjó tẹnu wa jáde. Really one Akiolu olówó Èkó, Ọba of Lagos. Ó ṣe ìwé history that the majority of us know pé history is a fake. But the importance of it that really one deny the Yoruba in public. Really one Akiolu deny that the Lagos, Ìsàlẹ̀ Èkó, Ìkòyí, Ọbalẹ̀, ẹ máa kárúkọ ẹ lọ pé wọn ò ṣe Èkó, pé wọn ò ṣe ilẹ̀ Yorùbá. Gbogbo wa lájọ ka ìtàn yẹn, and thank God. The Olùmẹ̀gbọ́n, the Kòsókòs, the Adeles say níbo ni bàbá yìí ti rí ìtàn yìí. But the important thing is that Akiolu really won, Ọba of Lagos. Really won, Ọba of Lagos. The important is that Kábíyèsí Ọba of Lagos deny Yoruba'S pé àwọn ò ṣe Yorùbá. Tí gbogbo wa rí, ọ̀pọ̀lọpọ̀ nínú wa ń lanu pé èwo ni bàbá yìí tún sọ yìí látayébáyé, ṣé kò gbọ́ tán ni? But he said, ó tún repeat ẹ̀ pé àwọn ò ṣe Yorùbá fẹ́. Ẹ̀dó lòun ti wá, òun ò ṣe Yorùbá. But really one is among of those people who organize meeting for our Kábíyèsí now. Somebody that did not believe in Yoruba race, denied the Yoruba'S. Really one who fọwọ́ òsì júwèlé bàbá ẹ̀. And he became a Oba'S in Lagos. That everybody know that Lagos State is part of the Yoruba'S. But really one said that they are not a Yoruba'S. But today, really one is among God of Oba'S. Organize meeting for the Yoruba race. Saheed Elegusi is from Lagos State too. Kò jìnnà sí really one Akiolu. Òun náà tún lanu kótó lórí ọ̀gbẹ̀rì ló jáde lẹ́nu ẹ̀, má jẹ́ pé lórí awo. Saheed lanu kótó lórí ọ̀gbẹ̀rì jáde lẹ́nu ẹ̀ ló ní àwọn náà ó ṣe Yorùbá. Pé àwọn o ní kàtẹ́ríà wọn ò ṣe Yorùbá. And thank God for the Lagosian again. Wọ́n jáde síta pé ibo ni àwọn ọmọ àtọ̀húnrìnwá ti ń rí ìtàn burúkú yìí. Àwọn ọba olóṣèlú yìí tó jẹ́ pé Ifá Tinubu ló ń fọdé sí wọn lára yìí. Níbo náà ti rí ìtàn burúkú yìí?
ibo náà ti rí ìtàn yìí ẹ gbọ́ mi today Saheed Elegusi is among of Oba'S tó organize a meeting fáwọn ọba wa. The worst part of it ni pé palace Saheed Elegusi náà ti fẹ́ ṣe, so they want to use they want to cage our kábíyèsí started from Ọọ̀ni of Ife. They want to cage them. Aláké Tẹ̀gbá tó bá dé pé bàbá wa Àkárìgbò tilẹ̀ Jẹ̀bú ṣí lè dìde rìn dáadáa ni he will be among of those that will attend that meeting. Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ tó bá dé pé ara bàbá wa Olúbàdàn lè pápápápá ni he will be among of them. Ọba Ṣakí, Ọba Ọ̀fà, name them. Òrè Tọ̀tùn, Ajérò, Lúpọ̀tì, ọba Olódùwà ńbẹ, Ògògà tìlú Ìkẹrẹ. They want to cage all the first class Oba'S. Deji Takure, Oṣemawe Tondo. They want to cage them. If our Oba can attend a meeting organized by somebody that did not believe in Yoruba'S, we, our Omawa, we are in trouble. Tí àwọn bàbá wa bá ti lè attend meeting àwọn that did not believe, tí wọn ò gbàgbọ́, tí wọn ò lè fi Yorùbá yangàn pé I can prove it in anywhere that I'm a Yoruba man. Tí wọn ò lè fọwọ́ sọ̀yà pé ọmọ Yorùbá ni wọ́n, that they deny Yorùbá in public pé àwọn ò ṣe Yorùbá. Till today wọ́n wá organize meeting, wọ́n wá pe àwọn ọba wa mọ̀ pé wọ́n fẹ́ kejì ilẹ̀ Yorùbá ni, wọ́n fẹ́ ta Yorùbá sí oko ẹrú ẹlẹ́ẹ̀kejì. Òtítọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ nìyẹn. Those people that do not believe in you, ẹnikẹ́ni tí ò bá gbàgbọ́ nínú yín kò lè ní èrò tó dára sí yín rárá. Tó bá kàn rẹ́rìn sí yín, Yorùbá pé kíní kan ní ẹ̀rí ìyàngì, ẹ̀rín tí ò dénú, ìfẹ́ ojú ni kò lè dénú. Ẹni tí ò gbàgbọ́ nínú yín, àwọn tó tún jáde síta tó sọ pé àwọn ò ṣe Yorùbá, that is why ni mo fi ń wádìí bóyá àgbàlagbà ní ààrẹ lásùn yẹ o. Kò tí ì yé mi ìlú tí ààrẹ lásùn ti jáde wá, ṣé lóòótọ́ ojúlówó ọmọ Yorùbá ni wọ́n àbí orúkọ ló kàn papọ̀? Kò tí ì yé mi, so kò lè jẹ́ kí n sọ much nípa wọn torí àwọn náà wà lára àwọn tó organize meeting yẹn. Those people tẹ́ni àwọn ìgbìmọ̀ àpapọ̀ ọmọ Yorùbá lágbàáyé, àwọn wo ni mẹ́mbà, ipa wo náà ti kó nínú ìgbé ayé Yorùbá from the beginning. Tó fi wá jẹ́ ọ̀sán gangan la wá ń gbọ́ ìgbìmọ̀ àpapọ̀ ọmọ Yorùbá lágbàáyé tí a gbọ́ ní ìjẹta, tí a gbọ́ ní ìjẹrin, tí a gbọ́ ní ìgbàrún, tó fi wá jẹ́ ìgbà tí ẹ̀ ń gbọ́ pé wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ Tinubu. Bó ṣe bí òótọ́ ni bí irọ́ ni lè fi wá gbé ìgbìmọ̀ yẹn dìde. We want to know all the members behind of it. Mo ṣe ìwádìí kan lọ́wọ́, wọ́n ní ìyàwó Tinubu náà pé gbogbo àwọn pásítọ̀, àwọn ìmáàmù, àwọn àáfàá pé ká máa bọ̀ l'Ábùjá ká wá gbàgbé fún ẹkọ́nọ́mì Nàìjíríà. Ẹ̀yin pásítọ̀ tẹ́ bá ti lọ, ẹ̀yin ìmáàmù tẹ́ bá ti lọ, ẹ̀yin aláwo tẹ́ bá ti lọ, ẹ̀yin bàbá wa the traditional rulers, the traditional ìkílẹ̀ ń pè wọ́n Abalis, tẹ́ bá ti lọ ẹ̀yẹ̀yẹ ara yín. Ṣé Amẹ́ríkà ṣe àdúrà náà fi ṣe ẹkọ́nọ́mì wọn tó wà òkè? Àwọn Canada, àwọn European country yẹ ṣé àdúrà ni náà fi ṣe ẹkọ́nọ́mì wọn tó wà òkè? Lára àwọn tẹ́nikẹ́ máa bọ̀ kẹ́ wá ṣe àdúrà, ìmí nínú wọn ní 200 trillion lákàtì. Mo yẹ ohun tí ń ṣe ni wọ́n ní Tinubu pé ẹ̀yin pásítọ̀ nípa ìwà wọn àti nípa ìṣe wọn la ó fi mọ̀ wọ́n, la máa fi mọ̀ wọ́n. Nípa ọ̀rọ̀ ẹnu wọn ní Bíbélì la máa fi dá yín lẹ́jọ́. Continue, ìwà yín la máa fi mọ̀ yín, ìwà yín la máa fi mọ̀ yín. Mo sì ń ṣèwádìí yẹn lọ́wọ́ bóyá òótọ́ ni
bí a ò tọ́ ni Tinubu ìyàwó Tinubu pé ẹ̀yin pásítọ̀ sí Àbújá kẹwàá máa gbàdúrà kẹwò orí òkè lọ kí ẹkọ́nọ́mì Nàìjíríà lè ìlú tọ́lọ́run ò gbọ́ títí ẹ̀ ẹ̀yin gan mọ̀ ẹ̀ ń lọ bẹ̀ náà ẹ̀ ní sọ pé no nígbà tẹ́ ẹ ti mọ̀ pé tẹ́ ẹ bá lọ bọ́bọ́ jẹ̀sẹ̀ kan lẹ́ lọ brown every lòkù náà ni aláàtì náà ni ìyẹ́kọ́. Let us go back to the issue. Ọ̀la, November 7, that meeting. Mo ti dárúkọ 2 Oba'S that deny Yoruba in a public. Ọba Riliwan Akiolu, Saidi Elegusi. Tẹ́wọ́ pé àwọn ọba títí wá náà pé ká máa bọ̀ ní meeting. Ó wá jẹ́ pálásì Saidi Elegusi tó fọwọ́ òsì júwe lé bàbá ẹ̀. Bóyá ìran Ìgbò ló ń jẹ́ Elegusi, bóyá ìran Fúlàní ni tó fọwọ́ òsì júwe lé bàbá ẹ̀ pé they are not Yoruba'S. Tẹ́wọ́ pé mítì. Ó lè mí fi ń pariwo. Wọ́n ló dára kẹ́nìyàn fi ti kékeré kó joyè. Kó wá ní àwọn àgbà tó ní làákàyè tó ní ọgbọ́n láti lè máa tọ́ sọ́nà. Ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ yí Ọọ̀ni of Ifẹ̀ ká. Èmi ò gbàdúrà kí Ọọ̀ni of Ifẹ̀ ó ṣe ẹsẹ̀ gbé. Ṣùgbọ́n tọmọkùnrin yẹn bá ṣe àṣìṣe tó di ọ̀tá Yorùbá, ẹ̀yin àgbààgbà lẹ̀ Yorùbá tẹ́ ẹ yí ká la máa hold responsible to it. Ọ̀rọ̀ tí ò rújú ni. Àwọn kan ti wà Ọọ̀ni of Ifẹ̀ ò lè jí lọ́la báyìí kó lóun ò ṣọmọ Yorùbá. Kò lè òun ò lè parú ìtàn yẹn kó lóun ò ṣọmọ Yorùbá. But Saidi Elegusi, Ọba of Lagos, ti pètè pé àwọn ò ṣe Yorùbá. It is possible for Yoruba'S Oba'S kó wá pé mítì àwọn emir kó ní ká máa bọ̀. Kí Ọọ̀ni of Ifẹ̀ wá pé mítì àwọn all the emir kó ní ká máa bọ̀ ní palace Onílé Ifẹ̀. Wọ́n ní sọ pé kí ló kàn pẹ̀lú àwọn emir, kí ló ka Akiolu àti Saidi Elegusi lórí ọ̀rọ̀ ọba lórí ilẹ̀ Yorùbá that they deny that they are not a Yoruba land, a Yoruba man. Kí Yorùbá kẹ́ jẹ́ ká fúnra. Ọ̀la ni mítì ọ̀hún. Ẹ jẹ́ ká fúnra. Kí gbogbo wa ká ṣe kíni ká tẹ́tí bẹ̀lẹ̀ gẹ́ ká ṣàgbáradì. Torí èmi mọ̀ ẹni tí ò bá ti fẹ́ràn ẹni kò lè ní èrò tó dára fún èèyàn. Ẹni tí ò bá ti fẹ́ràn ẹni kò lè ní èrò tó dára bíi pé kó nítọ̀hún ó ṣubú kó ṣubú ní ọmọ gbèrò lójoojúmọ́. Ẹnikẹ́ni that say that they did not believe in Yoruba'S kò ní jí láàárọ̀ ọjọ́ kan kó máa ro èrò rero kí ìran Yorùbá ó ṣẹ́tù. Bí kí ìran Yorùbá máa dàrú kán máa wọ nínú wàhálà ni. Let me give you one example. One of our daughter in London, wọ́n náà ṣe ìdìbò fún now tó di kílẹ̀ tí pé ní London àti rí àwọn Ìgbò tó sọ pé ṣé Yorùbá nìkan ni, Yorùbá this, Yorùbá that, Yorùbá lọ́hùn, Yorùbá lẹ́yìn, ṣé Yorùbá nìkan náà dálé ayé fún ni. It is because wọ́n ní èrò rere fún ìran Yorùbá. So ẹni tí ò bá ní èrò rere fún èèyàn, tí ò fẹ́ràn ènìyàn, kò lè gbèrò kó dára fún èèyàn. If Akiolu can deny Yoruba in public, first class ọba in Yoruba land, bàbá wa Oyèkán, Adéyínká Oyèkán, Ọba of Lagos àná did not deny Yoruba in public. Even self, off camera, he did not deny the Yoruba'S. Ní Ọba Oyèkán, kágbélé fídíò ẹ̀ síta. Ibi tí bàbá wa Adéyínká Oyèkán ti sọ wípé òun ò ń ṣe Yorùbá. Kágbélé fídíò ẹ̀ síta. Bàbá Saidi Elegusi, baálẹ̀ náà ń jẹ ní Ìkàtẹ́ tẹ́lẹ̀. Kí Tinubu tó gbé wọn ládé pé ká máa jọba. Kágbé fídíò ibi tí bàbá Saidi Elegusi ti sọ pé àwọn ò ṣe Yorùbá kágbé síta.
But if two of them can deny Yoruba in public, Egbo, what do you expect, Ọmọ Yoruba, under their own umbrella for the Yoruba race? Ẹ jájọ fetí gbọ́. Èmi ò hate wọn. Ṣé ló yẹ kájọ máa rí wọn pé àwọn bàbá wa kí ìṣẹ̀lẹ̀ kan fẹ́ ṣẹlẹ̀ lÉkòó kọ́kọ́ ẹjọ́ lọ sọ́dọ̀ Rilwan Akiolu pé bàbá wa ọ̀rọ̀ Yorùbá rẹ̀ ẹ dá sí i kó jókòó gẹ́gẹ́ bí bàbá tó bá dẹ̀ jẹ́ Saheed náà ni bọ́ bàbá kéré bó jọba ọmọ ọjọ́ mẹ́ta ni ó ti di bàbá gbogbo wa kó sọ̀rọ̀ bọ̀tí àwọn méjèèjì ti fọwọ́ sí júwe ilé bàbá wọn wọ́n ti deny ilé bàbá wọn pé they are not a Yoruba'S kì í ṣe ilé bàbá wọn nìkan náà deny wọ́n deny ẹ̀jẹ̀ tí Ọlọ́run ọba mi fi dá wọn wọ́n deny ẹ̀ kí lẹ wá expect it is because of money they deny the Yoruba'S ẹni bá dẹ̀ ti tó torí owó tó sẹ́yìn tó bá lórí ọ̀fẹ́ àti pààyàn á pààyàn tó torí owó tó sẹ́yìn tó bá ní orí ọ̀fẹ́ torí owó yẹ ègé yẹn á pààyàn when the election come wọ́n ṣẹ̀ wá ń bẹ̀rẹ̀ sí sọ pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ gbèkó ẹ má jẹ́ gbèkó ọmọ Ìgbò fẹ́ gbèkó Ìgbò fẹ́ gbèkó Lagos State belong to the Yoruba'S when the Akiolu and Saheed Elegusi say that Lagos State did not belong to the Yoruba'S wọ́n deny wa in public ìyẹn ni wípé wọn ò lè ní èrò tó dára fún ìran Yorùbá don't let us deceive ourselves this is time for the Yoruba'S tá a máa yọ ìpín lójú tá a fi wọn ojú pé n tó ń ṣe ò dáa ìran Yorùbá yìí rí ọba fín bọ̀tá lè gbà wọ́n nímọ̀ràn pé kábíyèsí you must apologize to the Yoruba race nígbà tẹ́ bá sọ pé Èkó yìí ṣe Yorùbá àwọn ká bàbá wa tó ti kúrò ńkọ́ àgbọ̀ nínú ìtàn tá bá ní ọba tó lo dáúlà tí Èkó ń dùn yùngbà bàbá wa Adéyínká Oyèkán was one of them tí Èkó ń dùn tí Èkó ń fẹjú Adéyínká is one of them. Adéyínká Oyèkán did not deny the Yoruba'S. So ẹ̀yin ọmọ Yorùbá ti tomorrow ọ̀la ni mẹ́tẹ̀ wọn tí àwọn Saheed Elegusi tí wọ́n pera wọn ní ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá lágbàáyé that the Yoruba did not know them. They want to speak behalf of the Yoruba'S. Ìyẹn ti kọjá lọ. That is why lánàá ni mo fi múná wa létí pé majority of us ẹ má gbàgbé ohun tó ṣẹlẹ̀ nígbà June 12 suddenly náà gbé Abímbọ́lá David tí ẹnikẹ́ni nínú wa ò mọ̀ he did not play any politics but wọ́n gbé jáde ó lè máa play politics yẹ kó má lórúkọ but ó gbà láti lo ara ẹ̀ against the Yoruba'S àwọn wọ̀nyí náà tún bẹ̀rẹ̀ títí wọn we the Yoruba'S we must reject it. The only thing that we need ìpàdé tí àwọn ọmọ Yorùbá àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lè máa ṣe ń sìn bí ìran Yorùbá ṣe máa dúró as independent nation we the Yorùbá we are tired for Nigeria. Mo sọ fún èèyàn kan lánàá if the Jagaba bàbá wa Bọ́lá Ahmed Tinubu have good intention to work ẹni tó sọ pé let the poor breathe ẹ jẹ́ kí àwọn aláìní náà kó rí ayé gbé ṣùgbọ́n àwọn tó yí ká aláìní wo they won't allow Tinubu to work mo sọ fún gbàyẹ́ lọ mo nísà ẹran tí gbà tí mo sọ fún yín gbàyẹ́ lọ pé Tinubu kò lè perform àwọn tó yí ká yìí no kò lè settle wọn kò lè favour wọn kò lè tẹ́ wọn lọ́rùn they will not allow you to perform pé ìwọ Buhari ò rí ṣe ìwọ lọ́wọ́ fẹ́ rí ṣe níbo ó fẹ́ mú wa lọ́wọ́ dání bàbá yẹn ń gbà yẹn lọ mọ́lẹ́ bí mílíọ̀nù ń gbà yẹn lọ pé what is the solution pé mo dẹ̀ sọ pé ọmọ Yorùbá tó bá ní ọgbọ́n láti tòlú
kó fèsì Yorùbá. Let us have our own nation and use our knowledge to develop our state, our nation, Yoruba'S. Bí àwọn Awólọ́wọ̀ ṣe ṣe. Bó tẹ̀ jẹ́ pé temporarily independent náà nígbà yẹn lọ́hùn, they use their knowledge for the Yoruba'S. Suddenly, Yoruba became a #1 in Africa. Ọgbọ́n bẹ lórí Yorùbá, but inside Nigeria, à ń tara wa generally lílo. Ìpàdé ẹni bá fẹ́ pè pàdé àlàáfíà nínú àárín àwọn ọmọ Yorùbá, á pè pàdé tó jẹ́ pé tí ọmọ wa bá ti jáde yunifásitì, iṣẹ́ ti wà. Bí àwọn bàbá wa ṣe ṣe. Á pè ìpàdé tó lè mú ìpàdé àlàáfíà wá ni pé bí aláìsàn kan bá wọnú hospital, kì í ṣe owó káàdì, kì í ṣe owó oògùn náà máa kọ́kọ́ save life ẹ̀ náà bí other development country ṣe máa ń ṣe. That we know that it cannot happen in Nigeria. We the Yoruba'S, we can feed all over the world, but under the Nigeria, we are deceiving ourselves. Ibi máa pa wá kú ní tá a bá tètè jáde. So anybody tó bá fẹ́ pé ìpàdé àlàáfíà, ìpàdé àlàáfíà yẹn must based on ohun tó máa mú kí ọmọ Yorùbá rí ayé gbé, not for all these armed robber senators, the rep, ṣé rò pé Isaac Fayose ṣé rò pé ó yá wèrè ni? Kó yá wèrè. Isaac Fayose ò yá wèrè. Gbogbo ohun tó sọ pátá òtítọ́ ni. Tomorrow I will show you the road, the most busy road in Ekiti. From Itaore to Inye Ekiti, death trap ni. When they gba billions lóṣooṣù. Isaac Fayose ò parọ́. Any ìpàdé àlàáfíà that did not say anything about the freedom of Yoruba'S, the independence of Yoruba'S, it is not acceptable. Kì í ṣe ìpàdé àlàáfíà, ìpàdé olóṣèlú ni to cage our leaders. They have already caged some leaders in Yoruba land, and they want to cage all our Oba'S now. That is why they call that meeting tomorrow. Ask them, November 7 meeting, àwọn wo ló wà behind of it? Who sponsor it? Mi ò tí ní sọ̀rọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, we must have our own freedom, our nation. The most important thing for us, our tomorrow. Under Nigeria, Yorùbá ò ní ọjọ́ ọ̀la o. Ó dẹ̀ máa dùn Ọlọ́run fún wa gan-an. Ìlérí tí Ọlọ́run ṣe nípa Yorùbá tí ò bá wá sí ìmúṣẹ. Ọlọ́run ti ṣe títí ẹ̀, àwa ní ká ṣe títí wa. The God has already on the seat to back the Yoruba to have our independence. Let every one of us fight for our tomorrow. That tomorrow cannot happen under the umbrella of Nigeria. Yoruba nation is the solution. God bless you. Ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel Baba Ekiti TV. You will honor by God's grace.